ojúlẹ̀já ìlú. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé kẹ́ bá wa tẹ subscription button àti notification bell tó dá gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá. Àjọ máa láǹfààní láti fọ̀rọ̀ jómi tó yọ̀rọ̀. Ǹjẹ́ sinimá wo la mú wá lọ́jọ́ tòní bí kì í ṣe Alamo? Alamo ni sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní. Sinimá yìí Yorùbá purely film ni. Bẹ́ẹ̀ ni èdè tiwantiwa náà sọ ń bẹ̀ látòkè dé sàlẹ̀ Anglais ìyẹn tó jẹ́ English kankan ò sí níbẹ̀. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú sinimá yìí látòrí Muyiwa Ademola, Yemi Solade Akin, Ṣeun Akindeko. Ẹ ti mọ̀ pé gbogbo ibi tẹ́ bá ti ráwọn wọ̀nyí nínú sinimá bẹ́ẹ̀ ó lágbára. Màmá Yoruba àwọn náà ò gbẹ́yìn o, òun pápátá wà nínú sinimá Alamo. Ǹjẹ́ wọ́n ní agbára mọ̀ ń gun ni o, ipò náà sì mọ̀ ń gun ni, kódà ọ̀la gan mọ̀ ń ta ní tàgétàgé. Nínú sinimá yìí láti rí ọ̀rẹ́ méjì tó jẹ́ wípé olówó làwọn méjèèjì o, àwọn méjèèjì wá ń du ipò kan náà tó jẹ́ wípé ẹnìkan ṣoṣo ní láǹfààní láti ṣe kéde láti bọ́ sí ipò yìí o. Ó mà ṣe bẹ́ẹ̀, ó ti jámọ̀ kan nínú wọn lọ́wọ́. Ó jámọ̀ kìíní lọ́wọ́, ìkejì bá sọ̀dù wàhálà ló sọ̀dọ̀gùn mọ́ wọn lọ́wọ́ o. Ọ̀rẹ́ tímọ́tímọ́ wá di ọ̀rẹ́ dábẹ̀ èèyàn kan. Ó wá di pé tá a bá ríra ẹni ká má kíra ẹni, ó wá di pé ká máa sa oògùn síra ẹni. Pábánbárì ẹ̀ ni ọmọ àwọn méjèèjì tí wọ́n tún lọ pàdé ara wọn nígboro tán bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn láìmọ̀ wípé ọmọ ọ̀tá méjì ló ń fẹ́ra. Nígbẹ̀yìn àṣírí padà tú pé ṣé ọmọ ọ̀tá mi ló fẹ́ fẹ́? Bàbá yarí kanlẹ̀ ò pé ńlá kò jọ́. Ọmọ yìí ti wá bẹ̀rẹ̀ sí ní ṣe gángan ìyẹn tó jẹ́ obìnrin o, ó ti di ẹni tó ń fẹ́ wọ́. Ọmọ olówó ọmọ ọlọ́nà tó jẹ́ wípé àwọn nǹkan tí ò nítumọ̀ bí nǹkan 100 naira, nǹkan 200 ni ọmọ olówó wà lọ ń jí o. Ṣé ẹ ti mọ̀ wípé òjò ti lọ́wọ́ nínú? Ibo wá ní wàhálà yìí ti wá? Ní lọ́dọ̀ bàbá ọmọ ni, àbí lọ́dọ̀ ọkọ ọmọ, àbí ọ̀dọ̀ Mr. Muyiwa Ademola tó ń pidán? Ọ̀dọ̀ wọn ni wàhálà yìí ti wá nítorí àríjọ́ táwọn náà pa nínú sinimá yìí. Wọ́n gbá wọn létí, wọ́n ranjú mọ́wọ́ ẹni tó gbá wọn létí tọ́wọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jóná. Àbẹ́ẹ̀ rí nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ náà tún ti fẹnu paná tí nǹkan ń jó wọn tútù ti lọ wò. Nínú sinimá yìí ni tẹ́ ẹ bá sì wò Libra TV lẹ ti máa rí wò. Ẹ sáré lọ sí ìkànnì YouTube, ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ Libra TV. Tó bá ti gbé Libra wá, ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ Alamo. Fíìmù tuntun ni, àjá àbalẹ̀ ni. Ẹ jẹ́ kájọ wò ó, kájọ digest ẹ̀. Lẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell sílẹ̀ gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá. Àjùmọ̀ máa láǹfààní láti fọ̀rọ̀ jómi tó rọrọ̀. Ayé ò ní ṣe Canada wa o, ayé ò ní rí wa mú. Wọn ò ní fọmọ náà wá ní pàṣẹ, ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà máa ṣọ́ra. Nínú gbogbo ibikíbi tá a bá ti ń bára wa, ẹ jẹ́ káwa máa ṣe. Torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n ní alágẹmọ tó rọra ń rìn ìkúnpá, à ń bèlè ọ̀pọ̀lọ́ tó ń gbéra ẹ̀ kì í jọra ẹ̀ mọ́lẹ̀. Alamo ní sinimá ẹ wà lórí Libra TV, ibẹ̀lẹ̀ ti máa rí wò. Ẹ lè wò direct tẹ̀lé tẹ̀lé ṣáájú mẹ́rin gẹ́gẹ́ bí àwọn onífaransé ṣe mọ́ ń sọ. Ẹ ṣé púpọ̀.